We want to welcome His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jẹ́ ẹlẹ́ẹ̀kejì Ọọ̀ni of Ifẹ̀ to our midst olólùkádé gbogbo òkè lẹ́yìn gbogbo Yorùbá àlàbá ọmọ àkàrà jìbìlì jìbìlì tí a bọ̀ lọ́wọ́ wọn tó pé kábíyèsí o kábíyèsí your welcome God bless you. Please get kind of the press ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fi ẹ jẹ́ ká ṣe é wọ́n ṣe é and we want to bring the celebrant once again. Ìjọba ẹ̀kọ́ láàrin sáà. Ìgbà òbíta ọmọ wéwò, àwọn oríta ọmọ wéwò, nígbà. Wọ́n ní ìṣàkóso ìgbà láìsọ ìgbà lọ́mọ ìgbàlẹ̀ ìgbà kan ló dé kó lówó dé lárí. Àgọ́dé ọ̀hún sí ọba bàbá tó dé mo ti bá ìgbà ọ̀nà ìwé yọ. Gbogbo ẹ̀yin ọlọ́pàá ti ẹ̀ ó jìyà o. Òṣùpọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n sórí ẹbí. Akọ̀dé ọkùnrin oṣù ńlá àtàwọn.
gbogbo àwọn bá káfíńrà ti gbà. wọ́n láwọn ẹ̀dí ká ọ̀rọ̀ bá mi. ìyá ni ó tó lù wá rẹ̀. akọ̀dé ìgbà òrùka máa wọ ewu o. ọkọ mi yẹn máa fi àkọ́bí ẹgbẹ́. mẹ́rìnlá àdákò báyọ̀ wá. ọkọ̀ mi ló ń tẹ́ ẹ̀ ń bì. lóòótọ́ ọmọdé mi ìlú oníkà ọ̀ láàrin lóòótọ́. ọkọ̀ tẹ̀mí dáadé ọ̀rọ̀ ìyàwó pàtó lọ́ba. Látúndé jayé mi fẹ́ ọ̀gbìn. Àṣẹ ẹgbẹ́lẹ́ kò mọ̀ ní kéésì àkọ́lé bàbá tó lé. Bàbá tó lé òkú sí i. Ọkọ̀ ọmọ ọlọ́ṣẹ́ lé mi àkọ́lé abúlé. Ọkọ̀ Elizabeth àbí ọkọ̀ tèmi dọ́pẹ́. Ìgbà òkúta máa kó ewu o. Akọ̀dé alára ní ti yẹ. Ọba Fọlá ni ọmọ òkú sọ̀wọ́ mi. Ó má ní ti yẹ àwọn ìgbà gbàtúrẹ́.
wọ́n máa bá wa sọ̀rọ̀ lẹ́yìn yẹn. We're going to have 5 more people. Okay. Torí gbogbo èèyàn ló fẹ́ sọ̀rọ̀. The person we are celebrating today is a wonderful person, a philanthropist. Ó bẹ́tà. Our Saliu babes, ọwọ́ yìí dà. You're welcome. I want to appreciate the presence of Honorable. Ayé ọba sára ń jẹ àkọlé àdé. Ayé ọba sára ń jẹ àkọlé àdé. Mo fi jáde àlàáfíà àkọlé àdé. Ayé ọba sára ń jẹ àkọlé àdé. Jùlọ balẹ̀ ní máa wọlé. Ọjọ́ kòrè jìnnàkàlẹ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí àgbẹ̀ká àwọn olè. Jìnnàkàlẹ̀ mi lẹ́dẹ̀ àwọn olè. Jìnnàkàlẹ̀ mi lẹ́dẹ̀ àwọn olè. Ọba Adéṣọlá Mùnírù. Ọba Adéṣọlá Mùnírù. Jìnnàkàlẹ̀ mi lẹ́dẹ̀. Ọkọ̀ bíbí ti yà lẹ́yọ̀. Ọkọ̀ mọ́ ìyá ìṣà. Àbọ̀yẹ̀wò kí ọmọ náà fà máa ń jọ. Ọmọ mọ́ ìyá ìṣà. Ọkọ̀ lórí àgbà. Olórí àgbà títí àdáyọ̀. Jìnnàkàlẹ̀ mi lẹ́dẹ̀. Àwọn ọba lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ààrẹ rí ọ̀bí. Jìnnàkàlẹ̀ àwọn ọba lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ààrẹ rí ọ̀bí. Ọ̀nẹ́bíṣà ọlọ́pàá fún ẹ̀
ni bàbá bàbá fi ń jẹ́ ní oko. Akọ́dé ojú èdè òbí bí nílé ayé nílé. Kábíyèsí ọmọ ìlú wa kò bí ẹ̀ka ọ̀kọ́dé. Anybody be here or not? Shall go down,